Africa Content TV. Wọ́n lọ́wọ́ ṣọ́wá, ó gbé màálù lára, ó jẹ́ àpọ́jọ́ ìyẹn, àná bí sáyé ní bàbá rẹ̀ wá sílé. Gbogbo ilé ẹ̀kọ́ àdúrótì, adéwìlé àṣírí ọmọdé orí ọ̀kì. Adéwìlé àṣírí ọmọdé orí ọ̀kì. Àná bí àríran, ṣẹ́dẹ́, àná bí sáyé ní. Sáyẹ́pì, ó fẹ́ ní lọ fẹ́ ní ìka. Sáyẹ́ fi dọ́là ránṣẹ́. Mo bá máa jẹ́ mo bá ń wáyé lórí. Fi dọ́là ránṣẹ́. Gbogbo ilé ẹ̀kọ́ àdúrótì, abẹ́rẹ́ ní ilé ọ̀ṣìrì. Agbègbè o tẹ̀lé dọ́gba rẹ̀. Olú ayé fúrújì kọ́ kí ẹ. Jágbọ́n àgbọ̀yé lórí ọ̀rẹ́. Ìyá ti fi ayé lé kọ́kọ́ ọ̀rọ̀. Gbogbo ìlú bá ní ọ̀nà jùlọ kí. Lókè lọ́wọ́ gbogbo ilé ẹ̀ ṣe é rẹpẹtẹ. Ṣe fún ẹ, àdérí ìdìbò. Lórí ṣe fún ẹ, àdérí ìdìbò. Àyìnbó àṣírí, àdérí ìdìbò. Ọ̀làsó ní Ìbàdàn, àdérí ìdìbò. Ọ̀làsó ní Ìbàdàn, àdérí ìdìbò. Àyìnbó ìwọ pẹ̀lú pàápàá yìí, àdérí ìdìbò. Ó jẹ́ ọmọ lọ́pọ̀ yìí, ẹ jẹ́ kí sàlẹ̀ ló ó wà láàlọ́wọ́. Àdérí ìdìbò. Ìwọ pẹ̀lú pàápàá yìí, àdérí ìdìbò. Àlùbárù kò sí yàtọ̀ nínú wọn, àbọ̀mọ̀ màtáyì, àbọ̀mọ̀ nàìjírí. Ìkọ́ ṣoṣo ni wà ilé wa sí ìlú. Àdérí ìdìbò. Àìdẹ́kù oríire. Àdérí ìdìbò. Àìdẹ́kù oríire. Àdérí ìdìbò. Nàìjíríà yìí lè ṣe ṣíṣí. Àdérí ìdìbò. Òṣèlú ọmọ sọ́dọ̀ ìwọ jẹ́ kí ìyá ọmọ ní òbí kan. Jágbé ọ̀dọ́rẹ̀ lọ́jọ́ bàtà nílé òmíyàn ọ̀lẹ́. Aláṣẹ Extension Publication Limited. Àfijúkọ̀ bí ìṣàyè ṣe. Aláṣẹ Polaris. Dosa Investment. Ọkọ̀ tajú bí kẹ́rì Abíọ́lá. Okú àdúrótì, àyìnbó ní bá ń dúpẹ́. Àyìnbó ní wọ́n ń sọ láyé bí. Òbí ń ká káàmù kí ìmọ̀ èyí tó lù wọ́n sọ òun la máa ń. Mo kí ẹ òbí ń ká. Èrò tí lọ sí ilé ṣe.